nígbà tí ẹ wà ní ìlú òyìnbó lọ́hùn pé ẹ juṣẹ́ sílẹ̀ díẹ̀ ṣùgbọ́n títí dìgbà tẹ́ fi dé àwọn ò gbọ́ kankan mọ́ so náà fi ní pé torí pé ẹ ti ń wọlé púpọ̀ jù lọ́tò lọ́sì pé bàbá ń kọ́ bàbá ń kọ́ bàbá ń kọ́ ni wọ́n fi wá ní pé bàbá wà pa máa ka yín mọ́lé ní ìgbà yìí sà. but tí ó ń sọ fáwọn yẹn àwọn olólùfẹ́ ológun dúdú ṣó ń sọ fún wọn wípé ìlú òyìnbó ni bàbá wà ń gbà yẹn. bẹ́ẹ̀ ni màá gbogbo ẹ̀ pátá àwọn gan rí i pé ní ọ̀hún pé àwọn iṣẹ́ díẹ̀ ó padà jáde níbi ibẹ̀ pé kò tó padà jáde mọ́ díẹ̀ títí tẹ̀ fi dé. You are right nítorí jẹ́ kí iṣẹ́ mi tún jáde lẹ́yìn ìgbà tí mo ṣe iṣẹ́ díẹ̀ lọ́hùn ni pé àwọn ọmọ mi ń sọ wípé dádì a pè yín wá bí kẹ́ ẹ wá sinmi ni wàhálà ara Nàìjíríà ẹ má gbé wá bí. Àwọn náà gba microphone lẹ́nu mi wọ́n jẹ́ kí n ṣiṣẹ́ wọ́n ní pé kí n wá sinmi náà ṣe pè mí. ẹ káàbọ̀ sí orí ìkànnì ẹ wo ẹ jẹ́ ká farabalẹ̀ ṣe rí fídíò sẹ́ẹ̀ wò lọ yìí a máa play fún yín níbi tí wọ́n ti tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí gbogbo bó ṣe ń lọ pátápátá ẹ ti mọ̀ wípé táwọn bá ti rí báyà wa kì í sọ ètí a bá sọ gan ayẹpa ti ṣe wádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣó ti tọ́ ní ọ̀rọ̀ ikú tó di pé a mú wá sórí ìkànnì fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lágbo òṣèré ìwọ tó bá ti subscribe bóyá subscribe o lè túbọ̀ máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ pátápátá lágbo òṣèré bóyá ká sojú abẹ́ǹkó bóyá. so mo dẹ̀ láti òbí wọn àwọn lọ̀gá mi so ìyẹn ló jẹ́ kí n sinmi throughout ìgbà tí mo dẹ̀ dé náà gbogbo ẹ̀yin náà lẹ gbọ́ pé ológun dúdú ó ti wà Naija. bẹ́ẹ̀ ni nígbà tí wọ́n ti wá a sọ fún wọn pé bàbá ti dé padà sí Naija pé ẹ káàbọ̀ láti ìlú òyìnbó látòkè lọ so wọ́n ti wá tó ń béèrè pé ó ti yẹ kẹ́ ẹ juṣẹ́ kẹ́ ẹ ṣiṣẹ́ síta pé especially iṣẹ́ tẹ̀tẹ̀ tó wá tó dé báyìí ó ní iṣẹ́ títí K1 tó fẹ́ jẹ ọba so ó ní wọ́n tó ṣe ní pé ká dìde o. ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Wàsíù ó pín sọ́nà mẹ́jọ mẹ́wàá. Number 1 thing ni pé òun gan ti fi kọrin nígbà kan rí pé borí bá ń jọba lọ́la o mo sì máa débẹ̀ o bóyá orin ijọ́ yẹn ló wá ń ṣẹlẹ̀ báyìí torígbà tó ń kọ́ ńgbà yẹn bàbá Síkírù Adétọ̀nà sì wà ní Àwùjalẹ̀ so mo rò pé orí ò lè jẹ ọba ń gbà yẹn ṣùgbọ́n ọ̀la tó ń sọ náà ló dé yìí. Nǹkan tó wá ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ Wàsíù Àyìndé pẹ̀lú ọ̀rọ̀ Àwùjalẹ̀ ó ní wípé Wàsíù Àyìndé ó lè máa fojú wò wípé at least òun lẹ́ni nímọ̀sán òun ò lè mú kíkan òun léèyàn lókè once tó bá ti lè declare interest possibility wà kan fún òun ní lẹ́tà torí lẹ́tà ni wọ́n fún Olúwo tó fi wá jọba níwò ṣe ni wọ́n pe àwọn afọbajẹ pé candidate ta ní ìdì nìyí wọn ò dì fásọ̀rọ̀ tiẹ̀ ó kàn jọba ni ó ṣeé ṣe náà kò jẹ́ pé ìfinijọba ètò àìdífá ló máa gbé òun náà sí ipò a lè sọ toró mọ̀yàn owó dẹ̀wà ṣùgbọ́n kan tó ń kọ mí lóminú lórí ọ̀rọ̀ Wàsíù Àyìndé bóyá ó ti sọ kémi tó dé bóyá ó dẹ̀ sì máa sọ pé tó bá jẹ Àwùjalẹ̀ ọba ńlá ní Àwùjalẹ̀ is one of the first class obas ní Nàìjíríà kì í ṣògùn state nìkan ní Nàìjíríà mo rò pé lẹ́yìn Aláké Àwùjalẹ̀ ló kàn ńgbà tí Àwùjalẹ̀ dẹ̀ jẹ́ first class ọba ṣé Wàsíù Àyìndé wá lè jẹ Àwùjalẹ̀ of Ìjẹ̀bú land tán kó tún máa kọrin kiri patí tó tún sì máa ṣàgbé kiri tó bá jọba tán agbọ́ba táwọn olórin ń jẹ agbọ́ Fuji king agbọ́ Juju king agbọ́ nǹkan kan àwọn yẹn sì continue àgbé wọn which is normal toró lórin ni wọ́n but Àwùjalẹ̀ kì í sọba tí kì í ṣepò tán lè fi wọ́lẹ̀ kì í ṣepò yẹ̀yẹ́ rárá kì í sọba abúlé kì í ṣe baálẹ̀ ṣé wàá lè jọba tán kó máa forí adé Àwùjalẹ̀ kó máa fi kọrin kiri kó tún continue iṣẹ́ àgbé tó ń ṣe that is my concern torí mi rò pé kinní yẹn píjẹ̀bú máa gbà fún un. Secondly ni pé tó bá dẹ̀ jọba náà ó tún sì pay fáwọn onífújì wẹ́wẹ́wẹ́ tán wà lẹ́yìn yẹn torí ọ̀pọ̀lọpọ̀ wọn àrógò wọn lò wọn ìràwọ̀ wọn lò bóyá tó bá dẹ̀ kúrò lójú ọ̀nà tó lọ sí palace bóyá àwọn náà lè lo opportunity yẹn láti ti dìde dáadáa so ọ̀nà méjì ló pín sí which is okay ṣùgbọ́n ọ̀rọ̀ tó tún wá ń ṣẹlẹ̀ wípé kì í tún sọmọ ọba àwọn ìdílé tó ti fẹ́ jọba
tó yẹ kó fà á kalẹ̀ àwọn la tún rí nsìn tí wọ́n ń sọ wípé kì í sọmọ ọba kò bá wọn tán ṣùgbọ́n mistake tó wà níbẹ̀ táwọn ìdílé yẹn ti lè ṣe ṣáájú ni pé ayé ni wọ́n wà nígbà tí Wàsíù Àyìndé tí wọ́n fi jẹ olórí ọmọ ọba àwọn ọmọ ọba wo gan ló jẹ olórí ẹ̀ nígbà yẹn tó bá jẹ́ àwọn ọmọ ọba yìí náà ni Wàsíù ṣojú wọn jẹ olórí àwọn ọmọ ọba ó máa le díẹ̀ o láti lè disqualify ẹ̀ because ayé ni wọ́n wà ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ wọ́n àdé àwọn dé ń gbà yẹn ó wá dàsìkò tó lórí ọmọ ọba fẹ́ jẹ ọba làwọn kan wá dìde wípé kì í ṣe fámílì àwọn fámílì ibo ló ti wá ẹ̀ẹ́dẹ̀ sọ fámílì kankan ẹni kì í sọ ọmọ ọ̀dọ̀ yín kò lè jẹ ọba láti inú ìdílé yín ẹ suggest ẹ jẹ́ ká gbọ́ at least ó ṣàníwádìí tó yẹ kẹ́ ẹ ti ṣe ókè kì í sọ ọmọ Ewagbo Eni o ọmọ Fìdípọ̀tẹ́ ni o ẹ jẹ́ ká tẹ̀ mọ́ bí tiwa látọ̀dọ̀ tiyín torí òun ò sọ̀rọ̀ báyìí àìdẹ sọ̀rọ̀ ẹ̀ ó ní tó gbọ́kànlé so that is the reason tó fi jẹ́ pé àti dá sí ọ̀rọ̀ yẹn ó dagun ṣùgbọ́n nígbà tó bá lahùn jáde torí àní fẹ́ kó dákẹ́ bó ṣe dákẹ́ yẹn káwa dédé gbọ́ announcement pé ti dá Awùjalẹ̀ torí ìdílé tó fẹ́ lọ represent lórí oyè wọ́n láwọn ò mọ̀ rí ṣùgbọ́n ọ̀dọ́ nídìí ìyá ẹ̀ o ó tàn sékìtì state o Ògùn state ibi tó tàn sí la wá ń wá báyìí ìtàn tó ti jáde lógùn state níjẹ̀bú la wá ń wá báyìí Ọlọ́run á dẹ̀ fi hàn wá torí kò sí ìdílé tí ò ní agẹmọ níjẹ̀bú agẹmọ wo ló wá láti ilé àwọn Wàsíù. ọmọ ìsàlẹ̀ Èkó ni mí ẹ lọ bèrè lọ́wọ́ gbogbo ọmọ tó dàgbà ní ìsàlẹ̀ Èkó nǹkan tó fi tó àwa ìṣẹ̀ṣe yes Christianity might be part of us Islam might be part of what we practice but when it comes to anything ìṣẹ̀ṣe kò sí ọmọ ìsàlẹ̀ Èkó tí ò kì í ṣàwo kò sọ́mọ ìsàlẹ̀ Èkó tí ò mọ̀ pé a máa ń ṣàwo kò sí ìdílé ìsàlẹ̀ Èkó kan tí ò ní awo bẹ́ẹ̀ ni so all of us all of us nísàlẹ̀ Èkó tí n bá rí i pé wọ́n gbé nǹkan awo kan kọjá I might not be doing it bóyá tó pé mi ò gbé sàlẹ̀ Èkó mọ́ ni all my cousins that are there now they are still doing it wọ́n gbé síbẹ̀ ní as olórí ọmọọba madam Sam Lambos you say wọ́n ní wọ́n gbé wọn síbẹ̀ bí olórí ọmọọba bọ́n ṣe máa gbé wọn síbẹ̀ bí ọba náà nìyẹn mo kàn fẹ́ ṣàlàyé fún yín ni bẹ́ẹ̀ ni tẹ́ bá ní wọ́n gbé síbẹ̀ bí olórí ọmọọba ni wọ́n máa gbé síbẹ̀ bí ọba lójú yín ẹ má wọrí do you understand so surely gbogbo wa la mọ̀ bó ṣe ń ṣe tó bá ní pé wọ́n ń ṣàwo tí wọ́n bá ń ṣe wọ́n lọ fún yàn ní chieftaincy title olórí ọmọọba mo sọ pé bàbá wa Ṣùbọ́mi tó jẹ́ olórí ọmọọba tẹ́lẹ̀ àwọn ò ṣe gbogbo rituals tí Wàsíù Àyìndé ṣe ó ti yé yín but K1 the ultimate has prepared himself for this mo rántí pé ní ọjọ́ náà lọ́hùn èmi àtàwọn èèyàn kan tá máa ń ṣèké wọ́n wá sẹ́yìn wọn ní Àjọkẹ́ èwo ni bàbá ẹ̀ ṣe ṣó ń jọba ni wọ́n ló ń joyè wọ́n ní oyè kẹ̀ that is not oyè o wọ́n ní K1 was making it look as if he was being installed as Awujale on that day wọ́n ní ká lọ find out dáadáa wọ́n ní bó ṣe ṣe yẹn ó ní spiritual implication mo ní okay wọ́n jókòó wọ́n tò igbá oríṣiríṣi ìwọ mú gbá are ìwọ mú gbá ayọ̀ ìwọ whichever igbá you want people were coming in wọ́n fi owó síbẹ̀ wọ́n ṣàdúrà sí wọ́n fowó sí bó jẹ́ wọ́n kọ́bọ̀ o gbọ́dọ̀ drop Fáyìndé ní ọjọ́ yẹn is it because Àyìndé ò lówó lọ́wọ́ ni abẹ́rù pé kí lóò kọ́ fowó yẹn ṣe àtòyè yín. So he was already preparing his way.
Do not let me remind you that that very day, after tí wọ́n fi bá mi Àyìndé jọba jẹ́ olórí ọmọ ọba tán torí wọ́n yìí máa jọba wọ́n ti jọba. Ìgbà tó fi jẹ́ olórí ọmọ ọba tán. Mo ti gbọ́ Sam Lambo, mo ti gbọ́ kò ní jọba yín. Èmi ò, I am not for, you know, I said it o, I'm just explaining things to you. Things that are glaring. Tí ó jẹ́ pé bóyá lòmí take note. Àwa ta dẹ̀ tẹ́ kíní and take note ẹ̀ la ṣe ń sọ fún yẹn jẹ́ kí n máa charge phone yìí kó tó tún di bó ṣe ṣe ń jọ yẹn ṣe mọ̀ pé jọ yẹn mo láti máa struggle with kíní I had to put off, you know, the phones. Nígbà tó wá jẹ olórí ọmọọba yìí tán wọ́n wá bẹ̀rẹ̀ sí ń lọ káàkiri gbogbo village tó wà ní Ìjẹ̀bú yín ó ti yé yín àwọn àti Manuela wọ́n wá mú staff of office wọ́n mú dání wọ́n fi súre fún gbogbo ẹ̀wọ̀n Ìjẹ̀bú gbogbo ẹ̀yin ọmọ Ìjẹ̀bú tẹ́ wá wà against wọn lẹ́nìí ní popsi mi fi súre fún gbogbo yín lọ́jọ́ yẹn báyìí náà ṣàdúrà ní wọ́pọ̀ náà ṣe báyìí ẹ ṣé gan ni ẹ ṣé gan ni ẹ ṣé ẹ̀yin subjects wa ẹ ṣé gan ni dáàdi mi ṣe báyìí dáàdi mi wúre wọ́pọ̀ ṣe báyìí wọ́pọ̀ ṣe báyìí wọ́n jó gbogbo ọbẹ̀ yẹn àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n kí gbogbo yín ẹ jẹun sí wọn lọ́rùn wọ́n pa ẹran fún yín wọ́n pa màálù wọ́n pa ògúnfe wọ́n pa gbogbo ẹ̀ ẹ jẹ́ ń bẹ̀ àbẹ́ ẹ jẹ́ ń bẹ̀ nígbà táyìndé ṣe ẹbọ fún yín ẹ jẹ́ inú ẹbọ yẹn it's okay you understand. Gbogbo Ìjẹ̀bú ní ọjọ́ tá à ń sọ yìí no one questioned his action. Did anybody question his action? No. No one saw what he was doing as being wrong. If not, wọ́n á ti jáde pé Àyìndé oyè tó jẹ́ yẹn oyè akọ̀fíẹ́ jẹ́ ni. Ìyálóde Tọ́lá ní báwo lórí bí ni mọ́ sí àárín yín náà tí gbogbo yín kí báyìí Táyìndé kí gbogbo yín báyìí táyìn náà kí abẹ́ ẹ̀kí wọn ni Ìyálóde Tọ́lá ní ẹ̀kí wọn inú gbogbo wọn ń dùn gbogbo wọn lọ kúnlẹ̀ síwájú Àyìndé wá ó súre fún yín àbí kò súre fún yín so ó súre fún gbogbo yín àbí kò súre fún yín ó súre fún gbogbo ẹ̀yin ọmọ Ìjẹ̀bú lọ́jọ́ tá à ń sọ yìí. If maybe peradventure if somebody had come out as at that time if ẹ̀yin ọmọ Àyànfẹ́mi love you bóyá nígbà yẹn ká ní ẹ̀yin ọmọ Ìjẹ̀bú bóyá tí wàá ṣe shows nígbà yẹn pé kí ló dé Àyìndé mbọ́nà where are you taking us to where you are taking us to we don't understand you understand why kí ló dé oyè lásán la fún ẹ náà and oyè yóò ṣe oyè nǹkan tó máa maybe ìwé ní ìsìn bóyá bá lè sọ̀rọ̀ mi ò lè sọ̀rọ̀ ẹ̀yin lè sọ̀rọ̀ àwọn Ìjẹ̀bú ní because we were afraid of Ọba Síkírù ìyá mọ̀ ṣe o Àyànfẹ́ thank you ẹ má bínú o Ìyálóde Ọ̀túnba Mọ́tọ́láni mi ò fi ń ṣe yẹ̀yẹ́ o mo kàn feel fún yín ni so you people were afraid of the then king that was why you could not raise an eyebrow with all his actions at that time. So some of you would agree with me that you thought that was extra. I understand. Some of you thought it was extra, but you couldn't talk because you felt kí ló dé Nicola tí ń joyè ọmọọba tó lọ yẹn gan kò ṣe báyìí. But that is just one of those things I'm trying to point out to you today. Duke, welcome, sir. You remember that the last time we spoke about K1 the Ultimate was when he gave this letter of interest to the family. All along it was rumor, but he gave out the letter of interest in the position of Oba Awujale, seeking for that position. And at the Besita, we spoke about it, and a lot of people came up to say wípé ìdílé yìí gangan
ìdílé yìí gangan nígbà tó ń kí wọn kí ló kí wọn ní ọba kí ọ Mọ́súrà aláta thank you so much wọ́n ní ìgbà tí àwọn èèyàn lọ ń kí wọn níbi tó jókòó sí níbi tí pọ́sìlì jókòó sí níbi tí Àyìndé jókòó sí ọba ń kí ọ èmi ò sí bẹ́ẹ̀ o àwọn Ìjẹ̀bú tó wà ń bẹ̀ lọ sọ wọ́n ní ọba ń kí ọ ni o ṣó ti lè yín. So when he now showed his interest with his letter to the family, remember as at that time that the rumor was going on, mo wọ́n ti gbà tí mo ṣe show àwọn Ìjẹ̀bú wá sí abẹ́ kìíní mi wọ́n láwọn ní Àyìndé ò kì í ṣe ọmọ Ìjẹ̀bú o àwọn Àyìndé ò tán ọmọ bá o wọ́n ní but ìdílé wọn kọ́ ló kàn. Please let's get it right. They were explicit in their submissions. They all said yes, but ìdílé àwọn Àyìndé kọ́ ló kàn. Wípé so Àyìndé ò tiẹ̀ ní sọ pé òun fẹ́ jẹ́. That was months back. In fact wọ́n bú mi wọ́n fẹ́ bú mi pa. Wọ́n ní Ṣáyìndé sọ pé òun fẹ́ jọba ni. Ó ti yé yín wọ́n ní ohun mi kọ́ máa pè mí ní ọmọ ọba ni èmi náà fẹ́ lọ ganu sí ní Ìjẹ̀bú Òde ni. Ẹ̀yà ká wá ganu sí ní Ìjẹ̀bú Òde yé ó yá ẹ jẹ́ ká lọ ganu sí ní Ìjẹ̀bú Òde o. So and I was like okay, but they were all like yes we know it belongs to the family but ìdílé ẹ̀kọ́ ló kàn. Wọ́n wá name àwọn ìdílé tó kàn n tà sọ yìí months back ni o. Thank you so much Adeola Kitchen. Months back. So when K1 now what ìdílé tó kàn yẹn wọ́n ti wá gbé fún wọn those ìdílé tó kàn bí i 2 weeks or 3 weeks ago wọ́n announce ìdílé tó kàn wípé Fúnṣẹ̀gbùwà ló kàn. Àyìndé wá wọ́n wá apply báwọn máa jẹ́. The letter went viral and people thought the letter hello sir godfather the letter was fake. Àwọn èèyàn ní fake ní letter gbogbo ata ń gbé gan wọ́n ní fake ni. Ìgbà tó ní fake ní letter yẹn mo sọ fún yín mo lẹ́rù bà mí mo ní ìbílẹ̀ ti lọ gbé fake news. I now went to Bolaji Basia's page. I saw Bolaji Basia congratulating his friend and he posted the same letter that I got. And I said, yes, Bolaji Basia will not know Àyìndé pa now. Ọ̀rẹ́ àti kékeré. Now, after the letter, and then a lot of people now came out. Àwọn àgbà míì tí wọn mọ̀rọ̀ sọ̀gọ́ jáde tán sọ pé ìgbò ló ti ń bọ̀ kó tiẹ̀ lọ ìdílé yìí kọ́ ló kàn. He now wrote in his letter wípé ìdílé Fúnṣẹ̀gbùwà tí gbogbo yín sọ pé òun ló kàn yẹn ìdílé yẹn làwọn ti fẹ́ jáde wọn jáde ní ìdílé fìdí pọ̀tẹ̀ mọ́lẹ̀ ọ̀ fìdí pa gògòdòmù mọ́lẹ̀ no ìdílé Fúnṣẹ̀gbùwà yẹn gangan òun bá wọn tún. I said something the other time. Gbogbo wa ta wà níbí nídìílé ìyá nídìílé bàbá kò ń ṣe ìlú kan ní anybody ti wá o nídìílé bàbá tí ó bí èmi lọ́mọ Abẹ́òkúta wà ń bẹ Ìsàlẹ̀ Èkó wà ń bẹ nídìílé ìyá tó bí mi lọ́mọ Ìsàlẹ̀ Èkó wà ń bẹ Abẹ́òkúta wà ń bẹ kí ló kọ ẹ Ìlọrin wọn wà ń bẹ ṣé wá ní nílùú Ìlọrin yẹn tí ìyá tèmi ti wá tí bàbá ìyá tèmi ti wá nílùú Ìlọrin tí bàbá ìyá mi ti wá yìí you find out pé nínú family yẹn a tún ní family kan tí a tún máa tàn mọ́ nísàlẹ̀ Èkó mo tàn mọ́ Kòsọ́kọ́ mo tàn mọ́ Elétùú Òdìbò mo dẹ̀ tún tàn mọ́ mo ti gbàgbé family yẹn ẹ má bínú bí ṣe máa ń gbàgbé ìtàn yẹn. So there are families that ẹ máa tàn mọ́ káàkiri bẹ́ẹ̀. Kò wá impossible wípé K1 wọ́n ti identify alone with mi ò tán mọ́ ṣòjì lọ́bọ́ bí mo ti tán mọ́ ṣòjì mo tán mọ́ ṣòjì. It's not impossible wípé K1 the ultimate láti ilẹ̀ wọ́n ti identify with a particular
kinship lineage, which is the Fidipo Temole family. Wọ́n ti yẹn ní gbogbo èèyàn mọ̀ wọ́n mọ́, ìyẹn ló fi ń kí ara wọn mọ́ láti ilẹ̀. Ibẹ̀ làwọn ti rò pé àwọn máa gbà jáde. Ìgbà tó wá ní pé kò sọ́nà níbẹ̀, wọ́n wá lọ tan searchlights. Wọ́n wá lọ tan searchlights. Mo ní mi ò tán mọ́, ẹ̀yin ẹ máa tán mọ́ wò ó. Àti ẹ̀ tán mọ́ wò rárá, mi ò tán mọ́ wò wà. Mi ò tán mọ́ ní sẹ́mọ́, ẹ ṣọ́ra yín o. Àyìndé wá lọ tan searchlights. Ó wá ń wá because nǹkan tó wù wọ́n láti di ọba ni. Ẹ ti understand? You have tried as much as possible pé ìdílé ti fẹ́ gbà jáde rè. Wọ́n wá ní ìdílé yẹn bá wọn tán. Sorry, ìdílé tẹ́lẹ̀ fẹ́ gbà jáde yẹn. Wọ́n wá ní àwọn kọ́ lọ bá kùn. Wọ́n rò pé àwọn kọ́ lọ bá kùn. Meanwhile, this idea that you are talking about, wọ́n bá ní gbogbo àwọn tó ń fẹ́ jáde. I am not talking about ọmọlúàbí. I'm not talking about richness. But somebody, the political power that you need to get anything in Nigeria, he has it. Whether you like it or not, I am not arguing with you, anybody. Just argue with your keyboard. But when it comes to Oti Moyon, Ayinde Oti Moyon Ju, he's got the political backing that we all need. Look, Èkó mi tí gbogbo wa ń pariwo, kò sọ́ba tó jẹ ní Èkó tí ò sí ọwọ́ Ifá ńlá ń bẹ. Ifá Àbújá kò sí ẹni tí ọwọ́ wọn ò sí ń bẹ. Kò sí ọba tó jẹ nílẹ̀ Yorùbá tí Ifá Àbújá ò mọ̀ ń pa ẹ̀ o. You know that ọ̀rọ̀ lọ́balọ́ba kò ń ṣe nǹkan tó yẹ pé fa àti tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni o. Ẹ̀yin lẹ máa bá Fúlàní tán, Abíọ́lá Ojúrẹ̀dá, ẹ̀yin lẹ máa bá Fúlàní tán. Àtijọ́ ló máa ń gbé Ifá sílẹ̀. That was why K1 went to the other family. Tí wọ́n ti feel pé even táwọn bá lọ bá aṣíwájú, that is Ifá Àbújá, táwọn bá rí dájì mi, Popsi, mo ti sọ fún yín látijọ́ yìí, mo fẹ́ di Awujale of Ijebuland. Tí Ifá Àbújá bá ní, no, you cannot, you know I don't want trouble. Àyìndé máa rán Ifá Àbújá létí o. Ṣé kí n sọ fún yín? Nígbà tí Àyìndé bá ní Ifá Àbújá o, a ní yes, Ifá Àbújá o, what is your name? My name is Tinubu. Daddy, are you sure your name is biologically Tinubu? Ifá Àbújá o, are you sure your name is Tinubu? Right from the sunshine, not from Ìgbárìjì àbí kí ló kàn lú yẹn? Ẹjọ́ kí ló kàn lú yẹn náà? Ìgbárìjì àbí kí ló kàn? Are you sure your name is Tinubu? You are from royalty, go and sit down, Jerry. Ó ti yé yín? No man, what are you talking about? What? Ìtàn òṣìwọ́, ó kéré sí ẹ láti máa sọ tán burúkú. Ó kéré sí ẹ. And daddy mi, mo fẹ́ di ọmọ ọba, mo dẹ̀ fẹ́ jọba. Okay, now, let's do it the right way. Go to your family members. Àwọn ẹbí wa ní, it is good. We are ready for you. You have shown your interest. Thank you so much, Oremi. Grace Awe, I love you, sis. You have shown your interest that you want to become the king. But àwa ò ní ọba wa tán níbí yìí o. Fún Ṣẹ̀gbùwà. Tí ọba kàn. Okay. Now, you said you are from our family. All right. Let us see your lineage wakening. Àyìndé bá mú lẹ́tà. Ó ní kí ló ń ṣe yín? You know what? Some of you don't know how to constructively, write on someone's page. I'm not one that is looking for anybody to come and sit down
kẹ́kàn wọ́njú sílẹ̀ kẹ́ wá wò mí o mi ò ní bú yín o but ẹ máa lo ọpọlọ tẹ́ bá máa kọ nǹkan be constructive in telling somebody. You don't tell somebody you are spitting rubbish because believe me, I know the jobber. It is your business, and it is my business to say the way I feel. If you are not comfortable with my submission, kindly pack yourself and leave my platform. Okay? Now, jare ẹ̀yin èèyàn tẹ́ sọ̀rọ̀ gidi. Ó bá mú lẹ́tà Àyìndé bá ní yeah. Tí n bá tán mọ́ wọn mi ò ní sọ pé mo tán mọ́ wọn. He now wrote his own letter. Ló bá kọ́ ó sọ bóun ṣe bá wọn tán, ó sọ ìdílé ìyá, ó sọ ìdílé bàbá, ó sọ to the 7th generation. You understand? 7th generation. Royalty prince. Mi ò tí ì bu yín njọ́ tẹ́ bá ti sọ ohun tí ò ṣe mọ̀ ń gbà ní èèyàn kan máa sọ pé akéèyàn náà máa lo common sense. Èèyàn bú èèyàn kan sọ fún wọn ni use your common sense when you come to platform, speak reasonably. Má sọ̀rọ̀ bí ẹni tí ò gba school kọjá, má sọ̀rọ̀ bí ẹni tí ọpọlọ ẹ ti nídìí con health condition ẹ̀ ó ti yé yín. So now ó wá ṣọ́ gbogbo wọn, ó wá kọ gbogbo ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan bóun ṣe bá wọn tán. But that was when we were expecting back from the Olori Ebi. When he showed his interest, they now said, okay, show us how you're related to this family, Fusegua family, because the other Ebi on the jobber, Fusegua no back on. Oh, one or two baton. Okay, let us know you. Okay, I gave an instance last week when I was talking, maybe 4 days ago. I said when I wanted to join the Lagos Island descendants children, I wanted to join the group. Form yẹn bó ṣe fún Àyìndé ní form yẹn bó ṣe fẹ́ mi náà form nìyẹn ká ní mo fẹ́ lọ jẹ nǹkan kan lẹ́kọ̀ọ́ náà torí mo fẹ́ jẹ Erelu ó ti yé yín lẹ́kọ̀ọ́ tí bá fẹ́ jẹ Erelu gbogbo ilẹ̀ máa dáwó ó ti yé yín so tí Erelu tí ó wà ńbẹ̀ tó bá ti lọ ni òkò ń ṣe nísìnyí o tó ti yé yín ẹ bá ti pa Erelu sí tó bá ti lọ tó bá ti dàgbà tó bá ti lọ èmi fẹ́ jẹ Erelu lẹ́kọ̀ọ́ ó ti yé yín ọmọdé sùnmù ló wà ńbẹ̀ nsìn èmi máa jẹ tó ti yé yín gbogbo ilẹ̀ máa dáwó because olówó ló ń jẹ so gbogbo yín pátápátá máa fi nǹkan sẹ́nu fún sọ̀rọ̀ fún yín ni ẹ máa dáwó by all means máa dẹ̀ lọ jẹ Erelu Èkó ó ti yé yín tí mọ́mí wa bá ti dàgbà tó bá ti lọ ọ̀rẹ́ yín so wọ́n wá ní kí n fill form yẹn and I saw the form ta ni olórí ẹbí yín nídìílé tẹ̀ ti wá ó ti yé yín wáyé kò sísà mi wọ́n ní ta lè lórí ẹbí mi. Who is the present Olori Ebi now? Wọ́n béèrè. The past Olori Ebi wọ́n béèrè. Kí ni nọ́mbà ilé yín nísàlẹ̀ Èkó wọ́n béèrè. Ó ti yé yín gbogbo nǹkan yẹn pátápátá náà máa béèrè because you are asking to be part of this family. If we ẹbí Ẹ̀ṣinòkun tí mo ti wá tí mo bá lọ bá wọn pé èmi fẹ́ jáde mo fẹ́ di Erelu wọ́n wá bí mi dókè ta ni ìyá ẹ má sọ ìyá mi ta ni ìyá ẹ wọ́n sọ ta ni ìyá bàbá ẹ wọ́n máa ń béèrè nísàlẹ̀ Èkó nìyẹn o wọ́n burú nísàlẹ̀ Èkó ta ni ìyá bàbá ẹ màá tún sọ ta ni ìyá ẹ níbo ló gbà fẹ́mọ̀ màá wá ṣàlàyé bó ṣe jẹ́ ó ti yé yín I am not from Badagry sis bó ṣe máa béèrè gbogbo ẹ̀ nìyẹn now ngbà tó wá bí tán bí mi gbogbo yẹn èyí tẹ́mi ò mọ̀ because we have a family group tati máa ń ṣe ẹbí ọmọ ẹbí ó ti yé yín ìyá ìsàlẹ̀ Èkó descendants ibẹ̀ ni ọmọ dísù lábù lọ so inú ìyá ìsàlẹ̀ Èkó descendants yẹn mo wá lọ pa àwọn cousins mi kan àwọn yẹn lọ sún wọn lé dáadáa mo ní wọ́n ti ń béèrè question tó lé o you understand pé wọ́n ti ń béèrè question tó lé o èmi ò mọ eléyìí o mo mọ address ilé wa ní number 59 Ṣọ̀gbọ́n street but mi ò mọ ta ni olórí ẹbí yín sìn who is olórí ẹbí yín please can you tell me who the past olórí ẹbí is because mi ò kí lọ ṣe meeting nísàlẹ̀ Èkó ó ti yé yín the same thing tí wọ́n bí Alhaji Wasiu Ayinde and I said when people were saying pé wọ́n mọ̀ fẹ́ yọ wọn lẹ́nu ni mo ní nǹkan tó necessary náà bí wọ́n because ìwọ tó bá ń claim pé ọmọ ẹbí nìyẹn tí wọn ò tẹ̀ mọ́ ẹni ìdílé yẹn they want to know okay ta ni ìyá tó bí ẹ ta ni ìyá tó bí ìyá láyà ẹ so wọ́n right
Alhaji wa kọ́ fún wọn pé yes, you are not wrong. Do you understand? Ọmọ Èkó pàtàkì ní nísinsìnyí. You are not wrong. Aboli pity. You are not wrong. Wọ́n wá kọ gbogbo ẹbí wọn lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n tò. Nígbà táwọn ẹbí wá rí lẹ́yìn. Báwọn ẹbí ṣe gba lẹ́tà. Àná tó ti gba lẹ́tà inú mi dùn. Mo ní yes, they have accepted our letter. They now know where we belong. Anyway, they now went into the letter and they have responded to K1 the ultimate today. Wọ́n ní ẹ fẹ́ gbọ́. Ọmọ nífo irú kílẹ̀ yìí ọmọ nífo wọ́n ṣe. Ọmọ nífo irú kílẹ̀ yìí ọmọ nífo wọ́n ṣe. Wọ́n ewúrẹ́ dúdú wọ́n mú rèébó fá. Ọmọ nífo wọ́n ṣe. Wọ́n má kú tọ̀wọ́ lọ́jọ́ wọ́n mú rèébí Ọ̀ṣun. Ọmọ nífo wọ́n ṣe. Ọ̀ṣun gbàgbọ́dọ̀ kọ́ má ṣe pẹ̀lú omi. Ọmọ nífo wọ́n ṣe. Ẹni ọmọ nífo irú kílẹ̀ yìí ọmọ nífo wọ́n ṣe. Ọmọ nífo irú kílẹ̀ yìí ọmọ nífo wọ́n ṣe. Wọ́n ewúrẹ́ dúdú wọ́n mú rèébó fá. Ọmọ nífo wọ́n ṣe. Wọ́n má kú tọ̀wọ́ lọ́jọ́ wọ́n mú rèébí Ọ̀ṣun. Ọmọ nífo wọ́n ṣe. Ọ̀ṣun gbàgbọ́dọ̀ wọ́n má ṣe pẹ̀lú omi. Ọmọ nífo wọ́n ṣe. Ẹni tí ó ṣe bí aláàrùn lóyún ó lè ṣe bí àlébọ̀ lọ́jà ọ̀la. Àìlè o, àìlè o. Ní àwọn ẹbí yìí ló bá gbé ẹnu síta ló bá ní Àyìndé K1 àbá ẹ̀tàn. Ń tarí gbọ́ lèmi nìyẹn o. Ohun tí àwọn ẹbí yìí, nǹkan tí àwọn ẹbí adójú ti ní yìí tí wọ́n fẹ́ fi ojú tì wá rè. I have never seen ibi tí àwọn mọ̀lẹ́bí ti jókòó tí wọ́n ní àwọn ò bá yàn gan. Àwọn mọ̀lẹ́bí ti fún dádì mi ní Aboli àti ẹ̀ ti kọ̀ yín lọ́mọ náà àti kọ̀ yín lọ́mọ. You are no more my daddy's child. You are no more my daddy's child. You are no more. Let's hear from the family. Ọ̀rọ̀ Awújalè àwọn alátakò ti dìde síwàsíwà ìdè o. Ohun tó bá dára kì í ṣe fẹ́ nìkan. Bí ọ̀rọ̀ bá sì ti di ọ̀rọ̀ ọba ńlá báyìí, odidi Awújalè ẹni tí ó jẹ oyè náà yóò múra gidigidi ní o. Láti ìgbà tí Ọ̀túnba Wàsíù Àyìndé Anífowóṣe ti jáde láti du ipò Awújalè tó ṣí sílẹ̀ láti ọjọ́ 13 oṣù keje ọdún 2025 yìí tí ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà ti wàjà. Àtìgbà náà ni ọ̀rọ̀ náà ti dá awuyewuye sílẹ̀ láàrin ìdílé ọba Jábíàrà níbi tí ọkùnrin olórin fújì náà ti jáde. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí Pọ̀nwán ti kọ̀wé ẹ̀ lọ́jọ́ 3 oṣù kejìlá yìí tí ìwé náà sì ti fọ́nká orí ayélujára ni àwọn ọba míì ti dìde pé kò sóhun tó jọ o. Àwọn yóò bá du ipò náà, àwọn yóò sì takò dáadáa. Àwọn míì gan kò tiẹ̀ bá ti wà sí ìwá o. Àwọn kan sọ pé àwọn ní ipò náà tọ́ sí ni. Bí a sì ti ń rí yìí, àwọn ọmọ ọba tí wọ́n ti fojú hàn láti ìdílé Jábíàrà yìí ti pé 3-4. Bẹ́ẹ̀ làwọn míì ń múra láti jáde. Ó tiẹ̀ jẹ́ láti inú oṣù kẹwàá lọ́jọ́ 18 oṣù náà ní Ọ̀túnba Gíwá Abíọ́dún Ọ̀nànúgà ti kọ̀wé tiẹ̀ pé òun náà fẹ́ jẹ Awújalè. Àsìkò yìí ọ̀rọ̀ náà tó jáde sí gbangba gan pé Ọ̀nànúgà náà ti jáde o. Ọ̀nànúgà ní kọ́kọ́ Ọ̀làṣe ní Ọ̀tún ti jáde, bẹ́ẹ̀ sì ni Ọ̀túnba Babátúndé Alátiṣe. Ṣùgbọ́n ẹnìkan tí ìjáde tiẹ̀ ṣẹ̀rù bá àwọn tó kù àti gbogbo àwọn ìjòyè ní Ọ̀túnba Adékúnlé Hasan. Yàtọ̀ sí pé dókítà òyìnbó kan tó ti ṣiṣẹ́ náà dé ojú àmì ni ìdílé Jábíàrà lòun náà ti wá. Ṣùgbọ́n níbi tí ọ̀rọ̀ tiẹ̀ ti yàtọ̀ ni pé níṣẹ́ lòun kó àwọn àgbààgbà ìdílé àti olóyè ńlá lágboolé wọn àti níjẹ̀bú Òde jọ. Ọmọ ọba Aládékẹ̀ Òkè
òkè àpò dání ìyọba adémọlá ọ̀ṣunsanmi bẹ́ẹ̀ ló mú bá àgbìmọ̀ gbogbo ìjẹ̀bú aláàjì fásitì yusuf àti olórí ẹbí dádì àràgbọn ọmọọba akínọlá ọdẹdínà èyí tó fi hàn pé àwọn ẹbí náà gan mọ ohun tó fẹ́ ṣe. àwọn èèyàn sì ròyìn ọkùnrin yìí pé ó pẹ́ tí òun ti ń bá àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba níjẹ̀bú òde ṣe bẹ́ẹ̀ ló sì súnmọ́ kábíyèsí adétọ̀nà tó wàjà gbágbáágbá. ohun tí àwọn èèyàn wá ń wí ni pé nígbà tó di ọjọ́ kejì tí Wàsíù Àyìndé jáde ni ọmọọba yìí náà tún jáde ó ṣeé ṣe kó jẹ́ àwọn àgbààgbà kan ni wọ́n fà á síta pé kó tètè jáde láti wá kó Wàsíù lójú kó sì fi ara ẹ̀ hàn bí ẹni tó kún ojú òṣùwọ̀n gan-an. àwọn alábòsí family. ṣùgbọ́n nínú àwọn yìí àwọn kàn fẹ́ bá Wàsíù du ipò náà ni àwọn kò kọ ẹni tó bá jámọ́ lọ́wọ́ èyí tó le nínú ọ̀rọ̀ òye náà báyìí ní ti àwọn kan tó ń takò Wàsíù Àyìndé pé kì í ṣe ọmọ ìdílé lọ́balọ́ba. bẹ́ẹ̀ làwọn míì ní ó ti di ìdílé méjì tí ó sọ pé òun ti wá láàrin ọdún méjì síra wọn. àwọn yìí ní nígbà tó fẹ́ jẹ oyè ọ̀túnba ìjẹ̀bú ìdílé àwọn afìdípọ̀tẹ̀mọ́lẹ̀ ló lóun ti wá ìyẹn ló sì ṣe di ọ̀túnba afìdípọ̀tẹ̀mọ́lẹ̀ níjẹ̀bú òde. torí Wàsíù ní ọmọ ibẹ̀ lòun ṣe ni o pé àfi bó ṣe tún yí padà bìrí tó ní ọmọ Fòṣẹ́bùwà lòun torí pé ibẹ̀ ni ọba kan báyìí àwọn yìí náà ni kò sóhun tó jọ pé nígbà tí ọ̀rọ̀ bá dé ojú ẹ̀ àwọn yóò ṣe kínní náà láwẹ́láwẹ́ fún un. àmọ́ nínú gbogbo àwọn alátakò yìí tẹ́nìkan tó kọ̀wé síta lórí ọ̀rọ̀ yìí ló le jùlọ o. ọmọọba Sàlámì Àgùrọ̀ ọdún sí ni. ó kọ lẹ́tà yẹn. ó fẹ́rẹ̀ má sí àwọn èèyàn pàtàkì ní Ìjẹ̀bú Òde tí ìwé náà kò dé ọwọ́ wọn. bẹ́ẹ̀ náà ló kọ sí ìjọba ìpínlẹ̀ Ògùn àti ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Òde tí ọ̀rọ̀ náà kàn gan-an. lẹ́tà náà le díẹ̀ ó jàre. ó le. nítorí láti ìbẹ̀rẹ̀ ló ti mú ọ̀rọ̀ náà ló sì sọ ìdí tí Wàsíù Àyìndé kò fi lè jẹ Awùjalè láéláé. olórí ẹbí Fòṣẹ́bùwà tí Awùjalè kan ìdílé ẹ̀ ló kọ́kọ́ kọ lẹ́tà náà sí. ìyá ọmọọba Lateef Owóyẹmí láti ọ̀dọ̀ ẹ̀ ni wọ́n sì ti pín lẹ́tà náà káàkiri. báyìí ni lẹ́tà náà ṣe lọ. ó yá kà á fún wa. sí gómìnà Dàpọ̀ Abíọ́dún olórí ẹbí Lateef Adédayọ̀ Owóyẹmí àti gbogbo ẹ̀yin odi àti ìgbìmọ̀ lọ́balọ́ba Ìjẹ̀bú Òde. èyí ni ìpè pàtàkì pé káàdì ipò Awùjalè ilẹ̀ Ìjẹ̀bú mú kíríkírí o. ká sì má ṣe jẹ́ kí wọ́n pa ìtọ̀sẹ̀ ìdílé run níbi tí wọ́n ti ń forúkọ àwọn tó fẹ́ jọba sílẹ̀. ẹ̀yin èèyàn ńláńlá yìí gẹ́gẹ́ bí ojúlówó ọmọ ọba láti ìdílé Bubiadé tí a jẹ́ ẹ̀ka kan nínú àwọn lọ́balọ́ba Fòṣẹ́bùwà tí oyè Awùjalè yìí kàn báyìí mo kọ̀wé yìí sí yín pẹ̀lú ọkàn wíwo àti ìrètí pé ẹ ó fòótọ́ yanjú ọ̀rọ̀ yìí ni. fẹ́ fi dá yín lójú pé ìwà ìbàṣàjẹ́ àrífẹ́ àti ẹ̀gbin báà ní lẹ́tà tí Àlàájì Wàsíù Àyìndé Adéwálé Ọlásùnkànmí Ọmọgbọ́láhàn Anífowóṣe kọ ìyẹn tí wọ́n ń pè ní Epan 1 tàbí King Wàsíù Àyìndé lẹ́tà tó kọ síta lọ́jọ́ kẹta oṣù kejìlá 2025 yìí pé òun náà fẹ́ jẹ ọba Ìjẹ̀bú Òde tó sì ń kí ara ẹ̀ mọ́ ìdílé Jádíàrà láàrin Fòṣẹ́bùwà. bẹ́ẹ̀ oyè tó jẹ níjọ́sí ọtúnba Afìdípọ̀tẹ̀mọ́lẹ̀ ti fi mọ̀ pé ìdílé àwọn Afìdípọ̀tẹ̀mọ́lẹ̀ ló ti wá ipò kẹta sì lè yí wà nínú ètò jẹ́ kí n jẹ oyè Awùjalè. mo fẹ́ rán yín létí bí a ṣe ń jẹ oyè ọba Awùjalè ní ṣísẹ̀ntẹ̀lé o gẹ́gẹ́ bí wọ́n ti là á kalẹ̀ nínú òfin. ìdílé Aníkìláyà ló ṣáájú Fòṣẹ́bùwà àwọn tó kàn yín ló tẹ̀lé lẹ́yìn náà lọ́kàn Afìdípọ̀tẹ̀mọ́lẹ̀ àti Gbélébùwà àwọn ọmọọba ọkùnrin láti ìdílé wọn ní máa jẹ Awùjalè àfi níbi tí kò bá ti sí ọmọkùnrin nìkan lóbìnrin lè jẹ. nínú ìdílé Fòṣẹ́bùwà yìí níbi tí Àlàájì Lateef Owóyẹmí ti jẹ́ olórí ẹbí ẹ̀ka mẹ́rin làwọn náà pín sí Jádíàrà ló jẹ́ àkọ́bí Fòṣẹ́bùwà ojúlówó Bubiadé àti Túnwàṣẹ. ẹnikẹ́ni tí wọ́n bá wá fẹ́ fà kalẹ̀ láti dupò ọba láti ìdílé mẹ́rẹ̀ẹ̀rin yìí ọ̀nà yá ẹni tí wọn ló lè tọpasẹ̀ ilé wọn láti ìbẹ̀rẹ̀ títí dé ọ̀nà jíjìn dáadáa. ìyẹn ló ṣe jẹ́ pé èyí tí Wàsíù Àyìndé ń wí yìí ìtọ̀sẹ̀ ilé wọn kò lè jẹ́ kó ṣeé ṣe. ọjọ́ kẹta oṣù kẹta ọdún 1957 ni wọ́n bí Wàsíù Àyìndé sí ìta Àgàràwú láàrin Èkó. Aláàjì Àyìndé Anífowóṣe ni bàbá ẹ̀ oníṣòwò ọmọ Ìjẹ̀bú Òde kan tí kò súnmọ́ ìdílé ọba rárá ni. ìyá tó sì bí ìlú Péjú Èkìtì ló ti wá. kò sí ìwé
ìtàn ẹbí kan ọ̀rọ̀ àtẹnudẹ́nu kan tàbí àkọsílẹ̀ kankan tó sọ Wàsíù papọ̀ mọ́ àgbọ̀nlé jáde àrà tó ń sọ ìrara. Nínú oyè tí wọ́n fi ọkùnrin yìí jẹ tẹ́lẹ̀ Ọ̀túnba Fìdípọ̀ tẹ̀mọ́lẹ̀ ni èyí sì fi hàn bí ẹni tó ṣeé ṣe kó jẹ́ ìdílé náà ló ti wá. Àmọ́ láti wá yí padà bìrí kó ní ìdílé jáde àrà ló ti wá yìí ọ̀rọ̀ tí kò lẹ́sẹ̀ nílẹ̀ tí ò sì ṣeé gbà wọlé ni. Ọ̀rọ̀ tó wá wà nílẹ̀ yìí olórí ẹbí ló kàn ó láti fi orúkọ ẹni tí kì í ṣe ọmọ ìdílé ọba kan ránṣẹ́ sí àwọn tó ń ṣètò láti fi Awùjalẹ̀ jẹ. Olórí ẹbí tó bá ṣe bẹ́ẹ̀ gbàbọ̀dé ni o. Ó ta ogún ìdílé wọn ẹ̀gbọ́n ayérayé sì ni. Ẹni náà yóò ba ètò jẹ́kíńjẹ́ tó ti wà nílẹ̀ Ìjẹ̀bú láti ọjọ́ ìwájẹ́ mi. Yóò ba òfin tí àwọn afọbajẹ ń tẹ̀lé lórí ọ̀rọ̀ oyè Awùjalẹ̀ jẹ́. Yóò fààyè gba àwọn àjòjì láti kàn déédéé wá kí wọ́n ní àwọn yóò jẹ ọba Ìjẹ̀bú Òde. Bákan náà ni kò ní jẹ́ kí àwọn aráàlú tilẹ̀ ní àpọ́nlé kan fún ètò ọba jíjẹ náà. Bẹ́ẹ̀ ni yóò fi pa Awùjalẹ̀ Ìjẹ̀bú wọlé káàkiri. Ọdún 95 65 years ni ọba wa tó wàjà lò tó sì fi àsìkò náà gbé ìṣọ̀kan ìlọsíwájú àti pàtàkì ipò ńlá fún ọba wa kalẹ̀. A ò gbọ́dọ̀ wá san lẹ́san aburú pẹ̀lú fífi ipò náà wọlẹ̀ nípa sísọ di ipò àwọn kárí ni ajó fún ìbò tàbí àwọn tí wọ́n kàn fẹ́ mú ìfẹ́ ọkàn tí wọ́n ṣe lásán. Mo wá fi tọ̀wọ̀tọ̀wọ̀ bẹ̀ àwọn ìdílé Fúnṣẹ́gun wa pé kí wọ́n kọ ìwé mo fẹ́ jọba tí Wàsíù Àyìndé kọ sí wọn yìí kí àwọn odi ṣèwádìí ìtọ̀sẹ̀ ìdílé ẹnìkọ̀ọ̀kan tó bá jáde pé òun nífẹ̀ẹ́ sí àtijọba yìí. Tí gómìnà pàápàá sì rí i pé ọmọ ọba tó kún ojú òṣùwọ̀n pátá ni wọ́n fi sípò náà. Ẹ jẹ́ ká ṣàpọ́nlé fún olóògbé Awùjalẹ̀ Síkírù Adétọ̀nà nípa fífi ọmọ ọba tí kò ní àríyànjiyàn nínú pé ojúlówó ni ọmọ ọba tó nírẹ̀lẹ̀ ó sì kájú ẹ̀ pẹ̀lú ìtọ́sọ́nà láti ọ̀dọ̀ Ọlọ́run sípò yìí. Kí Olódùmarè fún wa lọ́gbọ́n tí a ó fi ṣe o. Kí àwọn alálẹ̀ sì dáàbò bo àgbèrè Awùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú o. Báyìí ni ọmọ ọba Sàlámì Àgòrò ló sì ti wí nínú lẹ́tà ìdókọ tí àwọn èèyàn ńláńlá Ìjẹ̀bú Òde àti ìpínlẹ̀ Ògùn tí àwọn èèyàn púpọ̀ sì ń kọ sára sí pé ó kárí láyé bí ọ̀rọ̀ náà ti rí ó sì ti gbọ́dọ̀ rí ló ti sọ jáde yẹn. Àmọ́ àwọn míì náà ti sọ pé kí á wádìí ohun gbogbo dájú láti di èyí tí ṣòdodo mú ni o. Pé Wàsíù Àyìndé náà kì í ṣe kúrúǹtù. Ó ṣọmọdé. Ó sì lè kọ̀kọ̀ọ̀kọ̀. Ó má mọ ilé bàbá ẹ̀ o. Ó sábọ̀dọ̀ mọ ẹni tó bí òun. Wọ́n ní yóò kó àwọn ìwé kan kalẹ̀. Aya àwọn èèyàn yóò já o. Àwọn yóò sì rí pé kì í ṣe òfegè ní gbogbo ohun tó ń sọ. Àwọn míì náà ní gbogbo làwùlàwù tí Wàsíù ń ṣe. Nítorí pé ó láwọn èèyàn nígbìmọ̀ ni ó sì ní àgbójúlé ìjọba. Àti nítorí pé kò sí ohun tí kò lè ṣẹlẹ̀ ní Nàìjíríà. Kò ní ya ẹnikẹ́ni lẹ́nu tí wọ́n bá gbé kínní náà fún o. Ọlá ìtàn. Àwọn kan tí wọ́n wà nípò tí wọ́n mọ ààrẹ Bọ́lá Tinubu ni wọ́n sọ̀rọ̀ gbẹ̀yìn. Wọ́n ní àwọn mọ̀ pé bí Tinubu ti wà yẹn kò ní fààyè gba Wàsíù Àyìndé láti bá àṣà Ìjẹ̀bú jẹ́ pé tí kínní náà kò bá tọ́ sí Tinubu kò ní tì í lẹ́yìn láti fi tipátipá jẹ Awùjalẹ̀. Àfi tó bá ṣe pé lóòótọ́ ló ti ìdílé ọba wá tó sì jẹ́ àwọn ní kinní ọ̀hún kọ̀ọ̀kan. Nítorí ẹ̀ ni ìwádìí ọ̀rọ̀ náà ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ o. Kò sí sẹ́nìkan tó ti lè sọ pé ibi báyìí ni ọ̀rọ̀ náà yóò jà sí. Ọmọ nífọ̀ irú kílẹ̀ yìí ọmọ nífowó ṣe. Ọmọ nífọ̀ irú kílẹ̀ yìí ọmọ nífowó ṣe. Wọ́n ewúrẹ́ dúdú wọ́n mú rego fá. Ọmọ nífowó ṣe. Ọmọ gùtàn bọ̀dọ̀jọ̀ wọ́n mú rèé ọ̀ṣun. Ọmọ nífowó ṣe. Ọ̀ṣun gbàgùtàn ọlọ́ṣẹ̀kẹ̀ mi. Ọmọ nífowó ṣe. Ẹni tí ó ṣe bí aláàrùn lórí, ó lè ṣe bí adẹ́kọ̀ọ́ lọ́jà ọba. Àìdè o, àìdè o. The thing is, the whole family has come to say now that K1 the ultimate is not ẹbí àwọn ẹbí àwọn, ó ní kò ń ṣe ẹbí àwọn. So nísìnyí wọ́n ti pìtàn fún wọn, ó ti yé yín, wọ́n pìtàn yẹn jìnnà, and
ṣẹ́rí K1 tẹ̀ ń bò yẹn mo mọ̀ pé sí wọ́n máa wá sókè alábòsí ẹ̀sìn alábòsí ní kílẹ̀ ń wá. ajẹ́pẹ́ mi iṣẹ́ alábòsí olóòótọ́ ni mí. ó yẹ sọ̀rọ̀. olóòótọ́ kì í lẹ́ni. ok. èpè tí bàbá ẹ̀ṣẹ̀ yẹn ti pọ̀ ju gbogbo ẹni tó bá lóhùn olùjọba bó ṣe máa rí fún wọn kí ló dé. a níbo ló ti ṣe pé èmi ò rí yẹn o mi ò rí o mi ò rí. orin ló fi ṣe gbogbo tí bá ti wà máa fẹ́ di ẹ̀sìn. irọ́ mi ò rí bàbá tèmi ò ṣe pé abiyamọ kì í ṣe pé láíláí. wo máma sórí nítorí tí ẹ gan ni mi ṣe ní búwà sí òun pọ̀ jù. ok ẹ má bù ẹ kò sọ̀rọ̀ ni ẹ má bù. ọ̀rẹ́ yà mi ṣe bàbá o. kí ló ṣe bàbá mi what happened to my daddy. wo sùn bíbí ọ̀rọ̀ àwọn èèyàn kan. yes. bàbá Tinubu kan ti sọ fún pé kó gbójú ń bẹ̀. ṣé ẹ má má dá kinní lóhùn ẹ ṣé kinní lè dá lóhùn ọmọ balógun èkó irọ́ ni balógun ń pa. balógun kì í parọ́ òdodo ló ṣe. ó yá tó wà mẹ́gbà tó pè jókòó. kí ló dé sí bàbá ẹ̀ ń change táìtù ṣe bí ìlú fọ̀tẹ̀gbílẹ̀ àbí kí ló ti wá fámìlì. ẹni ká máa bọ̀ lẹ́kìtì à ń dúró dè wọ́n àwa gan òfin wọn lẹ̀ kán máa bọ̀ èkìtì nílẹ̀. ẹni tí wọ́n ṣe é sì fún. ẹni ká máa bọ̀ àwa gan òfin wà ẹ̀yà gan yẹn wà sí òmùkẹ́ padà bọ̀ lulẹ̀. àmọ́ àṣà àdàkùn ẹ̀ o. Wàsíù lápàdà èkìtì jẹ́ ká bọ̀ lulẹ̀. àwa ìlú péjú ló ń sọ̀rọ̀ yìí kó máa padà bọ̀. ok ṣé ẹ fi wọ́n jọba ní ìlú ti yí. àwọn bàbá méjì mẹ́ta. ẹ̀yin ìlú yìí yóò lajú ìlú tí yóò lajú ìlú yóò lajú. rọ́dà mi àpò àpadà nílé fi wọ́n lẹ̀ ní jẹ̀bú ká tí bá wọn mú ẹ má padà bọ̀ nílé Wàsíù àbá fi yí. wọ́n orúkọ Wàsíù ti jẹ́ ìjìbá yìí ó ti di ọ̀gá mi Wàsíù ó mọ̀ pé gbogbo àwọn ẹ̀gbọ́n èèyàn ní Èkìtì ọ̀gá mi ni ọ̀gá mi Wàsíù ni. ọ̀gá mi Wàsíù ulé ti yá kájá rẹ̀ jẹ́ ká bọ̀ lóńdó. bọ́ ẹ dúró náà MC ẹ yẹ ká sọ òtútọ́ náà one by one. tíwájú ò bá ṣe ń lè ìyá ṣe padà sílẹ̀ Èkìtì. ṣé ẹ̀yin ò rò pé ẹni sùúrù do you think he doesn't have a tie to that throne to that family not the throne to the family and you think he will come up and say something like that. Wàsíù is not from Ìjẹ̀bú-Òde. wọ́n ní Ìjẹ̀bú gbọ́dọ̀ kọ́kọ́ kílẹ̀mù tẹ́lẹ̀. Niger style. yes sir Ìṣọ̀lá Àdé. ẹ ká máa mú kọ́kọ́. ẹ jẹ́ káwọn sọ̀rọ̀ tán ṣé MC ti sọ̀rọ̀ tán. mo ti sọ̀rọ̀ tán mi ní sọ̀rọ̀ ẹ tán. ní sọ̀rọ̀ tán all right ó yá ẹ̀yin sọ̀rọ̀ Ìṣọ̀lá Àdé. ẹ kálẹ́ sir. ṣe tẹ̀sí update wa and I so cherish you so much. wọ́n ṣe. ọkùnrin akínyẹ pẹ̀lẹ́. èwo ni ká pẹ̀lẹ́ èwo lábòsí èwo lẹ kú àbòsí. àbúrò kí last time náà sọ ẹni máa lo lẹ̀kẹ̀ wá bí wọ́n tún lè ṣe mú lẹ̀kẹ̀ ẹgbẹ́ náà. mo gbàgbé lẹ̀kẹ̀ mi lẹ́yìn ni. on a serious note ṣẹ́rí gẹ́gẹ́ bá a ṣe sọ ní last time náà discuss kò sí nǹkan tó possible Nàìjíríà. bẹ́ẹ̀ ni mo máa ń sọ bẹ́ẹ̀ o. kò sí anything possible anything but ṣẹ́rí lèyí tí ó ń ṣẹlẹ̀ yìí ó lè má possible ẹni iṣẹ́ o. ẹ ṣáà sá. now ẹ ṣẹ́rí mo submit ní last time bàtà ń sọ̀rọ̀ but àwọn kan ò get ẹ̀ ṣẹ́rí Tinubu aṣíwájú ẹ káàbọ̀ sá. aṣíwájú àwa máa lọ fún second term bàbá dẹ̀ ní ìdí ilẹ̀ Yorùbá and again dáàdi yín ìyẹn Àyìndé is always in controversial issue controversial tẹ́ pé at the end of the day ẹ kàn rí pé nǹkan ẹ máa die down ni ọ̀ṣẹ́lẹ̀ lèyí tí dáàdi yín lọ kọrùn bọ̀ yìí. ó ganu sí ni. bẹ́ẹ̀ ni ó lè má go ẹ̀ kò dàbí ọ̀rọ̀ plane kò dàbí nǹkan ló ṣẹlẹ̀. in my own opinion ẹ̀rí pàwọn ẹbí yẹn wọ́n jáde wọ́n ṣe fídíò gan wọ́n lọ sí the program kan I have the video. tí n bá lọ opportunity mo lè send ẹ̀ sí àwọn ẹbí ẹ̀ṣẹ̀ lóòrò tẹ̀sán ẹ̀ wọ́n. ẹ lè play ẹ̀ fún wa tẹ́ bá ní. ẹ lè I think it's my second phone and ó máa lọ bẹ́ẹ̀ wá ibi tí Wàsíù ti kọrin tó ń ṣe àwọn ẹbí ẹ̀ gbọ́gbọ́gbọ́. okay.
wọ́n lọ sórí program yẹn bàbá Latif yẹn gbogbo wọn pátápátá gbogbo wọn I think they are 8 tó jẹ́ àwọn àgbàlagbà ẹbí yẹn wọ́n sọ categorically nǹkan tẹ́ sọ yìí pé why now pé tábà tiẹ̀ rántí ẹ̀ wátàkì ń ṣara Ìjẹ̀bú pé gbogbo táyé tó ti jáde yín gbà wọ́n gbà lórí fìdípọ̀tẹ̀ ni pé there is no way tẹ́ pé Wàsíù ti kiri ẹ̀ mọ́lé àwọn rí bí àtẹ̀bájẹ́ níbi wọ́n lè ṣe fídíò yẹn fẹ́yìn àbí fídíò yẹn fẹ́yìn ẹ̀ mọ̀ pé yín fámílì ẹ̀ lè máa ṣe ní ìgbà ìgbà wọn. wọ́n bínú àwọn káwà aráàlú máa mọ̀ the man claim is not belong to the family. ṣẹ́rí àrùn ìyẹn kan ẹ̀kejì nǹkan táwọn alájẹ̀bọ̀ sọ ni pé àwọn ò ní gbogbo nǹkan tí yàn fi ń jọba ní Àyìndé ní which is tí gbogbo àtàfaramọ́ ní last time tí a kò bí but ṣẹ́rí àwọn bí ipò ọba kan wà tó ní pé kò tẹ́ ṣọ́ọ̀bù kò ń ṣe irú ọba Ìjẹ̀bú yẹn mo sọ ní last time káláwọn ọba míì tó jẹ́ bí ibi táwọn Tinubu tó máa ń ṣe dé wọ́n ṣe fẹ́ẹ́ kan ló tẹ́ pé mi ní dárúkọ ẹ̀ bàbá yẹn náà lára àwọn olóṣèlú ni ó ti kú nìsín ó wà lára àwọn tó mú Tinubu wá láti bàbá yẹn wà lára àwọn tó mú Tinubu wá l'Amẹ́ríkà kó wá jẹ́ Lagos State governor tàbí bàbá yẹn ni Minister of Communication láyé ìjọba UPN kó tó gbàjọba kí Buhari tó gbàjọba mi fẹ́ dárúkọ bàbá yẹn ó ti kú nìsín ibi tí òun náà lọ du ọba kan tí ní Abẹ́òkúta wọ́n láti kírètì ipò ọba fún bàbá yẹn bàbá yẹn ọmọ ẹ̀ ní 5 governor Lagos State nìsín deputy governor deputy governor yes Hamzat bàbá yẹn bàbá Fẹ́mi Hamzat àwọn lọmọ Tinubu Alhaji Hamzat ọ̀rẹ́ dáàdì mi ni ní Aromire ni wọ́n kọ́kọ́ kọ́lé sí ní Mushin ọ̀rẹ́ dáàdì mi ni àáfà bàbá yẹn so wọ́n ní kọ́ gbogbo àwọn bọ̀dá Hamzat bọ̀dá Gani mẹ́rin ni wọ́n àwọn bọ̀dá yẹn so ibi tí bàbá yẹn náà bí ọba kan nílùú wọn l'Abẹ́òkúta wọ́n ṣe débi pé wọ́n create ọba fún bàbá yẹn she understand so bọ̀ṣẹ́rí tìjẹ̀bú yìí kò ní ó máa difficult fáwọn Tinubu láti ṣe irú nǹkan bẹ́ẹ̀ ó máa difficult gan because táwọn ará ilé bá sọ pé ẹ̀ kì í ṣe bí àwọn tó má lè lọ impose kan ó lè da democracy kan rú tí à ń sọ ó lè dàrú màá dẹ̀ rí pé àwọn wọn ò ní fẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ fi ká tún gba bí wò ẹ ká bàbá bí wò yìí ò ní nílé bàbá kó má nílé ìyá so tó máa fi ẹ jọba gbogbo wa la mọ̀ anybody mọ̀ pé Àyìndé máa ń kẹrẹ mọ́ fi ti gbọ́ tẹ Akílẹ̀ Ìjẹ̀bú gbogbo ẹ̀ this is the first time tí mi náà wá kọ́ gbọ́ pé bàbá Farouk ń pera wọn nẹ́bí yẹn ní ẹgbẹ́ nìkan tó lè mọ fọ́lò wọn sẹ́yìn náà gẹ́gẹ́ bí ọmọ wọn mo ṣọ́ọ̀pù ẹ̀yin náà tẹ́bà ní fọ́lò dáàdì ẹ̀yin náà ṣe máa gbọ́ pé ẹ belongs family yẹn. inú wọn ti máa ń sọ bóyá ẹ̀gbọ́n dáadáa tẹ́lẹ̀. ó kí wọ́n ti máa ń sọ fún yín. no wọ́n máa ń gbà mí nígbà míì wọ́n máa ń kọ́ mú mi nígbà míì. so on my own submission ẹ kì í ṣe dáadó báyìí lọ káwọn míì sọ̀rọ̀ but because ibi tọ́rọ̀ yẹn lọ tí àbábà tí Àyìndé wà fẹ́ dà lóru I think he should hands up by now. Thank you very much. So your own submission is the fact that tí wọ́n bá yẹ pé wọ́n fẹ́ sọ òótọ́ gẹ́gẹ́ bí àgbàlagbà tó ń jẹ́ and tó jẹ́ pé Democrats náà ni wọ́n that he should be sincere with his ambition. Of course wọ́n ní ẹ̀tọ́ gẹ́gẹ́ bí ọmọ ọba ìdílé ọba ló ti wá ṣùgbọ́n this particular family tẹ dáàdi mi ẹ̀yin mò ń bá wí o I am speaking directly to K1 the ultimate and his people. ṣẹ́rí ọgbọ́n ọlọ́gbọ́n kò ń jẹ́ ká pe àgbà ní wèrè and òótọ́ we all joke we laugh we do all these things but there are a lot of things that people say on platforms on social media that màá fẹ́ kí àwa tá bá jẹ́ ọlọ́gbọ́n ká máa mú dání lẹ́yọ kọ̀ọ̀kan. K1 látìgbà tí ẹ ti sọ pé ẹ fẹ́ jẹ ọba yìí tó ti wùn yín tó dẹ̀ ti wùn ẹlẹ́dàá yín látìgbà tẹ ti lọ dé olórí ọmọ ọba tẹ ṣe ritual yẹn ẹ rí i pé àwọn míì kan tó ti mọ̀ pé ó wùn yín wọ́n ti ń fi style sọ fún yín pé ẹ tó bẹ́ẹ̀ not because they don't love you
but they feel that it is not your time yet. Somebody was talking to me yesterday. Only, of course, I did only entitlement to it. Only ṣùgbọ́n gbogbo àwa tá bá jẹ́ agbẹnusọ wọn, tá bá jẹ́ ẹni tá bá really love wọn, ká sọ fún Àyìndé wípé kán jọ̀ọ́ kán má da ìlú rú. Show we thank you so much. Wọ́n ní ká bẹ̀ wọ́n. Wọ́n ní ká bẹ̀ K1 the ultimate wípé kán jọ̀ọ́ kán má da ìlú Nàìjíríà o. Because when you talk of the political backing, out of all of them, tí bọ́n wá sọ pé àwọn fẹ́ jẹ ọba ní ilẹ̀ Yorùbá, tó bá lẹ́yìn tó súnmọ́ ẹni tó lè fi jẹ gangan, this is the person. Nígbà tí Ọọ̀ni of Ifẹ̀ máa jọba, wọn ò close mọ́ Ifá gbogbo Nàìjíríà débẹ̀, wọn ò close mọ́. Àwọn èèyàn mú wọn lọ bá wọn ni. Ìgbà tí Gandhi máa jọba, wọn ò close mọ́ Ifá Àbújá, wọ́n mú wọn lọ bá èèyàn kan mọ́yàn kan ni. Ìgbà tó bá Ọ̀yọ́ tó máa débẹ̀, wọn ò close mọ́ Ifá Àbújá àti ọba Ìwó. Ṣé you understand? So sincerely, tó bá lẹ́ni tó close mọ́ èèyàn débi iṣan bàbá tèmi Àjọkẹ́ close mọ́ Ifá Àbújá o. Wọ́n wá ní ká wá bẹ̀ yín. Wọ́n lọ mọ̀ wọ́n ẹ̀tọ́ yín ni o torí pé ẹjọ́ ọmọ ọba K1 the ultimate. Wọ́n ní but ẹ jẹ́ ká ṣe bó ṣe jẹ́ kó ṣe tó. Gbogbo àwọn ọmọ ọba ti wá dìde, àwọn fùsẹ̀gbùwà tẹ́lẹ̀ bá tán yìí, àwọn ti wá jáde lénìí gẹ́gẹ́ bí ẹni tó nífẹ̀ẹ́ yín. Ojú gbà mí tì nígbà tí àwọn ọmọ ọba ń sọ pé o kì í ṣe mọ̀lẹ́bí wa. Mo sọ fún yín nígbà tí mo lọ gba fọ́ọ̀mù, kó máa kọ síbẹ̀ nínú fọ́ọ̀mù pé Àjọkẹ́, you are not our mọ̀lẹ́bí. Ó ti yé yín. Bóyá ìwà yín close máwọn kan ni o, I don't know, but nǹkan ọ̀tìjú èmi yìí ni mo rí pé wọ́n, but as a politician mo mọ̀ pé K1 the ultimate ò care nípa politician. Wọ́n máa sọjọ́ tó dó ìyá ẹ̀, ibi tó ti dó ìyá ẹ̀, wọ́n máa sọ̀kò àwọn ò care nípa yẹn. But ó máa ní àwọn nǹkan ìtàn tó ń pa yìí. Bí Sóyè ló kọ́kọ́ wá pa ìtàn burúkú, ó ní wọn sin bàbá yín sí Gẹ̀bú. Bí Sóyè aláṣọ jáàmù ló kọ́kọ́ sọ yẹn. Then àwọn ẹbí yẹn gangan tí wọ́n gbé story fún Bí Sóyè, wọn ò wá fi bò mọ́, wọ́n ti jáde lẹ́nu. Ẹ yẹ kí n gbẹ́nu dákẹ́ kí Júmì kó bá wa gbóhùn sókè. Mo fẹ́ clap fúnra mi ní nǹkan tó ń dùn yẹn. Kí ló ń pa yín lé, kí ló fà yín? Nǹkan tó ń dùn yẹn jẹ́ rẹ́rìn. Protocol, everyone. I am God. Kí ló ṣẹlẹ̀? And Nigeria style. Mo kàn fẹ́ bẹ̀, ẹ má mọ̀ jù. Mo fẹ́ béèrè question mẹ́ta péré ni mo fẹ́ kẹ́ dáhùn. Yes. Ẹ jọ̀ọ́, ṣé tí dáàdi yín bá joyè, ṣé wọ́n ṣì máa kọrin àná wọn? Mo ti dá yín lóhùn jọ́ ìmú ni wọ́n kọrin mọ́. Àjọkẹ́ mi ẹ ṣe. Okay, so number 2, ṣé wọ́n ti incident kan tó gbẹ́yàn kan létí? Ṣé tí dáàdi yín bá dé orí àpèrè, ṣé wọ́n máa wà kámà, wọn ò ní máa kanra? Okay. Ṣé mọ̀ pé as ọba, Ó ti yé mi. ọba máa ń gba Ẹni sùúrù mo kàn fẹ́, honestly, ẹ jẹ́ ká ṣe wà serious. Ṣé ní second question tẹ́ bèrè yín? Because at the end of the day, you're going to stay on Bama Jolori man. Do you understand? Money at the you will have the quality. And somebody who is temperamental, somebody that way as he's very nice, he's a nice man. At the end of the day, and we watch a bar cameraman yele zini jotari to it's on social media man. So can it be okay? Call lórí oyè ńsìn. So àwọn àwẹ̀ fọ́ba bí kí ló dé àwọn tó máa ń tẹ̀lé Ọọ̀ni of Ifẹ̀ kí nìyẹn tó máa ń bá wọn gbé nǹkan yẹn kọ́kàn rọra bóyá kán ṣe mistake tẹ kábíyèsí mọ́lẹ̀ ṣe mọ̀ pé ìgbà tí lè yọ. So how can he reassure people that all that kind of behaviour àwọn behaviour kan cherry èèyàn kí n dàgbà dé bì àwọn ọmọ kan bí sì la máa sọ̀rọ̀ fáwọn òbí wa. Do you understand? How can you reassure àwọn aráàlú pé àwọn ìwà burúkú tó wà lọ́wọ́ wọn yẹn àwọn ìwà táwa mọ̀ ní àwọn míì wà tí ò jẹyọ síta rárá? How can you reassure us pé wọ́n máa fi ọwọ́ ìwà burúkú yẹn wọ́n máa fi bolẹ̀ kò ní bá wọn dé orí àpèrè tán jù yẹn tán bá débẹ̀ o? That's my question. Ẹ ṣe méjì tẹ̀fẹ́ bẹ́ẹ̀ ẹ ṣe ìgbọ̀n mo ti dá yín lóhùn pé first one yẹn
kò sí ipò téèyàn bá fẹ́ lọ even tó bá fẹ́ di president gan tó yẹ pé bóyá local government ló wà tẹ́lẹ̀ wàá kó ń bẹ̀ wàá lọ mú fọ́ọ̀mù ní jáde ni so he cannot and ipò ọlá ni ipò yẹn wọn ò lè tún máa fi adé orí máa fi kọrin mọ́ that is one. Then secondly mo fẹ́ kí gbogbo yín rántí o K1 the ultimate ní kọ́kọ́ ní kọ́kọ́ sọ pé àwọn fẹ́ jẹ ọba o Adégoyè kí ló ń jẹ́ King Sunny Adé ṣé àpò wọn fún wọn lóyè nídìílé wọn náà ni wọ́n deny wọn ni so there is no big deal if K1 the ultimate comes out today and show his interest in this obaship so for everybody tó sọ pé ó ti ṣe kiri kan ó ṣe so pé wọ́n wá di oyè ìdílé ẹ̀ yẹn òun kọ́ ló kọ́kọ́ máa ṣe King Sunny Adé náà ṣe wọn ò fáwọn náà jẹ ní so kò ṣe big deal then secondly so mo ti dá yín lóhùn yẹn wọn kọrin mọ́ then secondly ṣẹ́rí ìbínú kò mọ̀ pé oníkìní òun ò ṣe kìíní kan that is not his usual person I know everyone has their own way kò yé yín àwọn tó bá súnmọ́ Àyìndé wọ́n ti wá sórí play program wọ́n ti sọ fún yín wọ́n ní he is a disciplinarian there is no doubt about it kò yé yín ẹ̀dẹ̀ mọ̀ bàbá tó bí mi lọ́mọ náà bó ṣe burú nìyẹn mi ò parọ́ fún yín ó ti yé yín but ṣe mọ̀ pé òótọ́ ó máa ní ẹlòmíì wọn lè hold ara wọn you understand but ṣẹ́rí nǹkan tá à ń sọ yìí ipò tó ń lọ ipò tó máa tọ́ wọn gan sọ́nà fúnra wọn ni wọn ò ní ìdásí ẹjọ́ Mr. Ìṣọ̀lá bá mi mute ẹjọ́ ipò tó máa fúnra wọn náà ní láti kọ́ èèyàn ẹkọ máa ń dé ipò kan téèyàn máa dé jẹ́ pé you don't need to be taught about all these things that position comes with the prestige it comes with everything téèyàn ń kọ́ so ẹ má wọrí mọ̀ ní fọyàn létí ṣó tán. ẹjọ sá ẹjọ mà dáhùn question ọ̀dà. tọ́dún ẹ̀ béèrè méjì lẹ béèrè mo lè fún má sọ̀rọ̀ lọ. Damn question like that. Well, I will take it later right now. Number 3 question, meaning, as a polygamous as he is, you understand? Because at the end of the day, we are going to be a Emma Binu, Èwo lẹ mú mi sọ̀rọ̀ alábòsí. Èwo lẹ mú mi sọ pé mo fẹ́ mú mi. As a polygamous as he is, ẹjọ́ olórí wo ló máa tẹ̀lé wọn lọ sáàfin ìyẹn tán bá jọba ẹjọ́. Nígbà tí ọba Adéyẹyè tó máa jẹ ọba ẹ lọ bèrè lọ́wọ́ anybody Bukky Bòńbàtà àti wọ́n ti jà wọn sí pọ̀ together mọ́ wọ́n lè pé kó wọlé káwọn jọ jókòó do you understand so meanwhile K1 the ultimate ẹ lọ ká ní gbogbo kọ́tẹ́tínkà lórí social media. Ìyàbọ̀ wálé ló máa jókòó àmọ́. ẹ ní sùúrù MC ẹjọ́ jẹ́ kí n sòótọ́ fún yín ní láti jọ tẹ̀sí rí gbogbo nǹkan tó níjọ́ wo lẹ ti gbọ́ lẹ́nu K1 kóhun ti kọ̀yàwó òun ẹjọ́ nítorí Ọlọ́run mo kàn bẹ̀ yín ni mo bí yín question the last interview that he granted to anybody Stella Makoko níjọ́ iṣẹ́ gbọ́ nǹkan tó sọ síbẹ̀ ṣó sọ fún yín wípé òun ti kọ̀yàwó òun èèyàn lè ní problem pẹ̀lú marriage ẹ lè ní misunderstanding I am not scapping now I am serious ẹ lè ní misunderstanding pẹ̀lú marriage yín. And that was what happened between Ooni and his legal wife. Nígbà tó máa wọlé padà, tó máa jẹ ọba, òun ló jókòó tì wọ́n. So anybody náà lè jókòó tì kábíyèsí. Ẹ ṣé. However, ẹ má bínú. The last one, however, ẹ jókòó dáadáa, ẹ jókòó. Mo ń jókòó mo ń fẹ́ fún kí ní fóònù burúkú tó fẹ́ dànù tó dànù ni ẹ má sọ̀rọ̀ lọ alábòsí. I am not. However, ẹjọ́ tó bá yẹ pé tòótọ́ ni K1 kó jẹ́ pé dáàdì wọn àti mọ́mì wọn wọ́n tọmọ́ po àwọn ìdílé méjèèjì tó dárúkọ yẹn tó bá yẹ pé tòótọ́ ni o ẹjọ́ sọ fún wọn pé kó má fi owó rìn kó jẹ́ kí nature kó kárí iṣẹ́ kó má fi owó rìn tó bá yẹ pé tòótọ́ ni o kó má fi owó rìn kó ṣe eléyìí láì jẹ́ pé wọ́n rí backup Tinubu or any other political people kàn ṣe tó bá fẹ́ ṣe dáadáa tó dẹ́ báwọn náà dẹ̀ mọ̀ pé ó tọ́ sí wọn ní tòótọ́ ní tilẹ̀ ń tọ́lọ̀ kàn máa jẹ́ káwọn èèyàn kọ̀ọ̀kan bá wọn fi owó rìn ọ̀kan bá wọn fi ipò rìn kàn lè lẹ́nu ọ̀rọ̀ lọ́jọ́ iwájú. Thank you very much. Bọ̀bọ̀ kò fẹ́ kẹ́ mọ̀ thank you I will answer you ẹ ṣé ó dàbọ̀ ẹ máa lọ àpọ̀dà yìí. Ẹ kì í sáyé dá wọn lóhùn ṣẹ́rí kò sí ẹni tó fẹ́ dé ipò ọba
nílẹ̀ Yorùbá tí ò ní lo connection kó mọ àwọn olóṣèlú. Ó ti yé yín, olóṣèlú owó ní tó fi ń jọba nìyẹn. Kò sí òtòṣì kan ò lè jọba kí ìlú yẹn kó gbòòrò. That is why now you see that they want somebody that is very educated, that has the connection to develop the ibi tó ti jọba sí. Ẹ wo, ká ní Ọọ̀ni ò ní nǹkan tó ní lọ́wọ́, kò ní connection tó ní lọ́wọ́, gbogbo nǹkan tó ń kó wọ Ifẹ̀, tó ń kó wọ Èkó, kò ní ṣe. He doesn't own all those things, Ojaja Mall, Ojaja Hotels, no, not his own money, but the connection of people, èèyàn láṣọ èèyàn. So that is that. Ẹ ṣe gan ni. But òótọ́ ọ̀rọ̀ ni pé kán lọ ní bó ṣe jẹ́ kán ṣe òótọ́ pẹ̀lú ẹ̀. Tí àwọn ẹbí yẹn tó bá ní àwọn ò bá yín tán, you understand? Bàbá mi ṣe òpá àwọn ẹbí mi wọ́n máa ń jealous èèyàn. Ó ti yé yín. Táwọn ẹbí yẹn bá láwọn ò bá yín tán, ẹ̀wọ́ ẹbí. Ẹ̀yin olólùfẹ́ ẹ wò a ò ní rí jù báyìí lọ. Ó bá tún ṣe ń lọ báyìí a máa bù yín gbọ́ lọ́lọ́kan òjọ̀kan. Ó dàbọ̀.